ẹ pẹ̀lẹ́ mọ́. ẹ káàbọ̀ bàbá ẹ ra sà. ẹ rọra mọ́. yes sir. ẹ kú sóòrè. yes sir bàbá ẹ̀dẹ̀ ṣe lónìí ẹ kú tọ́jú mi gan tọ́jú àwọn ọmọ yín gan ni o. in fact bí mo ṣe bá wọn gan wọ́n tiẹ̀ ti sùn gan mo rí pé ẹ bá mi tèkè àwọn dáadáa. ṣe rí tèmíládé. bẹ́ẹ̀ ni sà. bó ṣe dé láti sùkúù lónìí òun fẹ́ sùn o àbúrò rẹ̀ tí mò ń tọ́jú nílé títí ọmọ wọn ò jẹun dáadáa o. ṣé kò sí bàbá. èmi ọmọ kínní fúdù méjì tẹ ẹrọ sínú filibọ́tù rẹ̀. bẹ́ẹ̀ ni sà. kò mú tán. èmi mo bá mu yòókù. ẹ̀yin lè bá mu yòókù bàbá kì í ṣe fúdù. kí wàá ní. bàbá omi òyàn ni omi òyàn ni mo bá fún síbí bẹ́ẹ̀. Baba Fikasinu bàbá. kì í ṣe fúdù. kì í ṣe fúdù oúnjẹ omi ọmú ni mo bá fi sí ibẹ̀. ẹ ṣe fún wọ́n ń sọ náà wípé gbogbo àyà mi ló ń ṣe kẹrẹ́. ẹ jẹ́ sáàmù sọ fún dádì yín wípé bóyá nǹkan kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ jọ. rárá o bàbá rárá bàbá. ẹ ti gbọ́. rárá bàbá. ọ̀gá o ọ̀gá o bóyá lè mí àmọ́ gbọ́ mọ́lẹ̀ mọ́ o. kò rí bẹ́ẹ̀ bàbá. orí bàbá ti fẹ́ gbọ́ mọ́lẹ̀ ẹ sọ fún mi pé nǹkan báyìí rẹ̀ kó sínú ìkànnì olúwa rẹ̀ wá mú. bàbá ẹ má bínú. ẹ tún wá rẹ́rìn. ẹ ṣé mọ̀ pé bàbá ṣé mi ṣẹ̀ṣẹ̀ máa gbé wọn lẹ̀ fún yín náà pé kẹ́ máa bá mi ṣètọ́jú wọn. èmi kàn wò wípé kéèyàn bá jẹ wọn mà àti kékeré báyìí náà lèyìn ó ti bẹ̀rẹ̀ rẹ̀ téèyàn máa jẹun rẹ̀ ni mo fi ní kí n bá dà jẹ. bàbá ọjọ́ mi kò wáyé kẹ́ ẹ da gbogbo ẹ̀ mú báyẹn náà. ó ti yé mi ṣe. ó dáa náà mo ti bàbá gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú wọn. ẹ ṣé ẹ kú tọ́jú mi. á gèrè wọn o. àmì ẹ ṣé bàbá. ó ti dé ó wọlé. Baba Fikasinu ni. ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni. ọmọdé tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni. ṣọwọ́ pitú ẹ̀ ó gẹ́yẹ́yẹ́. Baba Fikasinu ni. ó kú kásìbẹ̀ ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. ẹni kan ní akọ́bùsọ. Baba Fikasinu ni. ọmọ bá gbẹjà ṣúgà ajá. Baba Fikasinu ni. ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bẹ̀ntẹ́. Baba Fikasinu ni. ó ti dé ó ti yá. Baba Fikasinu ni. ẹ̀yin ènìyàn ẹja jọgọ. Baba Fikasinu ni. Baba Fikasinu bàbá. Baba Fikasinu bàbá. Bolanle. bàbá kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà ò dáadáa ni. èwo lẹ ṣe. ọwọ́ yín ti wá dilẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. wọ́n lẹ́ lọ ń gbẹ́nu sí kinní. ṣé omi lẹ pé ni. ẹgbẹ́ ni sọ̀njọ́ ẹ̀yin náà ti dé. ṣé ó dùn lẹ́nu yín ni lẹ wá ń gbẹ́nu sí. ẹ̀yin ẹlẹgbẹ́ ẹ̀yin ẹlẹ́mọ̀. ẹ̀yin ẹlẹ́gbẹ́ bí torí wípé mo bá wọn gbọ́ mi dání ni. àìníṣẹ́ lọ́wọ́ yín ti wá sọ yín di nǹkan mi o. ẹ̀níṣẹ́ lọ́wọ́ pé kẹrin. ó wà lára yín o. èmi máa gbà yín síṣẹ́ ẹni sùúrù èmi máa gbà yín síṣẹ́ ṣé máa bá mi ṣe POS. POS. bẹ́ẹ̀ ni banking online banking. tí ò bá jẹ́ wípé bóyá èèyàn rí bí kan lọ náà òun náà lèyìn ó fi máa gbọ́ mọ tí wọ́n máa bá pàṣẹ fún ṣùgbọ́n torí pọ̀ náà máa ń ṣe dáadáa lọ́ máa ń sọ ọmọ ìlúwàbí ìjọ 500 ìjọ 200 ìjọ mi bó bá ṣe mẹ́mẹ́ yóò ṣe tèmi mọ́ bó bá ro kà yóò fún mi bẹ́ẹ̀ náà. abájọ ẹ má wọrí. ṣùgbọ́n bí n bá rí ibi tí mo lè máa lọ o tí ọmọ mówó wá máa ṣe. ẹ má wọrí màá gbà yín síbi iṣẹ́ POS òun leléyìí so ṣé POS nìyẹn. orí tòótọ́. bẹ́ẹ̀ ni báńkì lẹ rí yẹn. èló lọ́mọ fún mi lóṣù. lóṣooṣù ẹ máa gba 15,000 naira 15,000 lóṣù. 15,000. ẹ rí i pé iṣẹ́ tó jáwó ni. o lè fún mi bí 500,000. kí ló dé ẹ fẹ́ fọ́ sí BN ni. ẹbí báńkì lélẹ̀. báńkì ni. bẹ́ẹ̀ bá ń sábà fi owó tó ń gbà ètò owó kékeré. ṣé mi gan tí mo jẹ́ ọ̀gá ilé iṣẹ́ ṣé mo rí adírò owó tẹ̀ ń sọ yẹn lóṣù. 15,000 ní tẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ gbà bẹ́ẹ̀. àlùbáríkà 18. rọ kò sí ohun tó jọ. àlùbáríkà 15 tó bá ti di Monday ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ kan. 18. ẹ ti ríṣẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ má wọrí 15 ni. mọ̀tùkọ́ kákan fi bẹ̀rẹ̀ náà. kò sí wàhálà. ó sòrí rẹ̀. ó dáa. Ará ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti dé ó wọlé. Baba Fikasinu ni. ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni. ọmọdé tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni. ṣọwọ́ pitú ẹ̀ ó gẹ́yẹ́yẹ́. Baba Fikasinu ni. ó kú kásìbẹ̀ ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. ẹni kan ní akọ́bùsọ.
ọ̀gbẹ́ni báwo ni èwo ló ṣe. ọ̀rẹ́ mo wà pa o. ṣó wà pa. àwo ọ̀rọ̀ káṣíkáṣí iná ló ti wá fẹ́ fa wàhálà. owó lágbára o order from above ni o kò yé wa o. àwo kí n tó rówó tó wà lọ́wọ́ mi gbà gan-an ó lágbára gidi. bó ṣe rí lọ́dọ̀ tèmi náà nìyẹn kí n tó rí ìwọ̀nba káàsì tí mo fi ń ṣiṣẹ́ yẹn gbà ojú rí tó. kí lá máa ṣe sọ́rọ̀ ẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ó dàbí ẹni pé system ti wá ó fẹ́ change báyìí o. ibi ti báwo ni. lórí 5,000 báwo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí 5,100 naira la máa ń gbà. ṣùgbọ́n now ẹ pẹ̀lẹ́ àti. lórí 1,000. mo fẹ́ gbowó ni o. ẹ̀mí lẹ fẹ́ gbà káàdì yín dà. 10,000 ni. káàdì yín dà 10,000. bẹ́ẹ̀. ajá 4 ẹ gbà 6,000 lọlé. kí ló dé. kò dé nǹkan kó sórí kodò. ogunlaye bíi bó. ẹ wá dúró owó tẹ́ni ẹ fẹ́ gbà mí. ajá 4,000 ẹ sì gba 6,000 lọlé àbí kẹ́ fi 14,000. 14,000 bíi ti báwo. ọ̀gá tẹ̀ ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ ó ní èmi ní kó fi 4,000 kó fi gba 10,000. kí ló dé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gba 2 lọ gba 2 gba 2 bàbá. ẹ wo jẹ́ ń san wà nìjàre. má lọ àwọn àfẹ́ ní àfàláwọn òsì. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ló fà á o. ẹ ṣáà mú owó tẹ́ fẹ́ gbà nǹkan tẹ́ fẹ́ gbà kẹ́ mú owó wá. ó wà nìkan ní 2,000 12,000 lè yá o. kọ́lọ̀ ṣàṣàánú wa ni. 12,000 láyọ̀ bẹ́ẹ̀ o. ẹ yọ kí ló dé. èmi rẹ̀ ń bá ìwé pẹ́ yá mákàrà mímí o. kí ni. èmi kọ́ CBN ni o. ìgbà yẹn wá èmi kọ́. sì kọ́ mo ní ẹ̀mẹ́rin epo tó rìnrìn tí gbogbo ẹsẹ̀ rẹ̀ nígbà yẹn kó bàbá ẹjọ́ yín ti pẹ́ bá mi kówó. má gbà kínní mọ́ o kọ́ má gbà kínní mọ́ ọ̀run rẹ̀ náà ni àmọ́ owó tó àmọ́ báláǹsì tó wà nínú owó rẹ̀ tó lò lọ. bàbá bàbá wà nǹkan. kí ni. kínní. bàbá yẹn ń pa mí lẹ́rìn. bàbá wà nǹkan kan. kí mo fẹ́ fún yín. ládùúgbò owó tẹ tún gbà. 2,000 ládùúgbò sáà ẹ lọ. ọlọ́run aṣáṣàánú yín. àmì ọlọ́tàánú òwò náà. ìpìtúwẹ̀ ó gẹ̀yẹ́ yé. Baba Fikasinu ni. ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. ẹni balẹ̀ akọ́bùsọ. Baba Fikasinu. ọ̀gá. bàbá. owó ti kọjá bẹ́ẹ̀ báyìí o. èwo lẹ ṣe ṣáájú wà dáadáa. ajé wá o. ọmọ alájẹ ni bàbá alájẹ ni. ẹ jòrò rè. ẹ pẹ̀lẹ́ sà èló lẹ wá pa báyìí. jẹ́rìí gbogbo owó tí a rí léèrè. ok 98,000. 98,000. 98 ni. àwọn náà ṣe wàhálà ká tó gbowó yẹn. ìgbà mọ̀ ń sọ fún yín wo pé ẹ bá ti gbà mí owó burúkú rẹ̀ mọ̀ rí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. mo rí bẹ́ẹ̀ bàbá alájẹ ṣùgbọ́n gbogbo ẹ ti rí bákan pẹ̀lú ká tó rówó yẹn gbà omi ojú ọ̀tún ó fẹ́ bọ́ sí tòsí ikú mọ́ ọ̀tún fẹ́ bọ́ sí tòsí. ikú omi ojú ọ̀tún kọ́ o 98,000 lèrè tá a rí ni o ó ní èrè tá a rí ni ọ̀gá ẹ má gbé mi mógún o. ṣe é mọ ohun tójú wa rí káà tó gbà àwọn bọ́ọ̀sì mo rẹ́ǹtì ládùúgbò tá a fi lọ gbowó tẹ́ ń wò yẹn iye tá a fi gbà gan lásán tẹ́ bá gbọ́ ẹ̀ lanu. ọ̀dà á ṣe ìyòwò oṣù mi o wọ́n ṣe ìyòwò oṣù mi ṣe ti gbọ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹni sùúrù tẹ́ bá ti ń lọ lẹ́sìn máa fún yín 2,000 ẹ tiẹ̀ kọ́kọ́ mú yẹn dání kẹ́ fi wọkọ̀ kẹ́ fi ṣe jámájámá ṣó yé yín ìyẹn ò sí nínú agreement wa tẹ́lẹ̀ o kò sì máa sanwó oṣù yín o. nínú 98 kí ló ṣẹlẹ̀. nínú 98 láti fún mi ní 2,000. ṣé ẹ fẹ́ gba sákìlẹ̀tà lẹ́ni ni ṣé èyí lẹ fẹ́ jẹ ogbó báńkì run ni a máa dáwó padà a máa ṣe ọwẹ́ ṣọ́ọ̀bù tá a wà nínú ẹ̀yà ṣe máa san owó ẹ̀ náà. ẹ̀rọ mi ti gbọ́ ṣùgbọ́n kàn mọ́ bẹ́ẹ̀ ti máa tọ́jú mi ni. kò sí wàhálà ẹ máa tọ́jú àgbàlagbà. kò sí wàhálà ó ti yé wa bẹ́ẹ̀ ẹ má wọ. àwa à ń gbowó ọ̀gá. ẹ pẹ̀lẹ́. bàbá ló parọ́ afárá ní aráàlú. afárá àwọn náà ṣe wàhálà ká tó ró yẹn afárá ni wọ́n. kò yí sí káàgán tó ró yẹn kò yí sí. afárá ni wọ́n. afárá ni wọ́n. owó tá a gbà bẹ́ẹ̀ ewé mi náà ní 4,000 mo wá rònú ọpọlọ mi sẹ́mi gan lè gbàrú rẹ̀. ẹnu kìnìún lówó wà kò yí sí. ẹ wọ̀ ọ̀gá ọlọ́run ló jẹ́ kínní yóò tètè lọ́lẹ̀ o. ṣáàdó àti yín nìyẹn bàbá yìí. kówó lè má pọ̀ ní. ẹ fẹ́ràn owó gan o. kówó lè má pọ̀ náà lónìí kárọ̀ máa ní wọ́n bá yẹn kẹ́yìn máa rówó kẹ́yìn fún mi náà. kí ló dé àbíbó ni. àlùbáríkà lójú. àlùbáríkà kẹ́lẹ̀ ojú ni wọ̀ fún mi ń tù nínú ẹ̀jẹ̀ tì. ẹ mọ ohun tójú tèmi rí kí n tó. ara ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti dé tó wọlé. Baba Fikasinu ni. ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni. ọmọdé tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni. ìṣòwò pitú ẹ̀ ó gẹ̀yẹ́ yé. Baba Fikasinu ni. ó fi ká síbẹ̀ ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. ẹni lálẹ́ akọ́bùsọ. Baba Fikasinu ni. ọmọ kan níjà ṣúgà ajá. Baba Fikasinu ni.
bàjẹ́ oní POS. ẹ torí rẹ. Pàkí alẹ́ wà báyìí o. Ìgbádùn ni. Jùmọ̀kẹ́. Ojú yín gan ti ń dán sí gan Fẹ́rí yàtọ̀. báyìí Jùmọ̀kẹ́. Bàbá. Àwa lè yẹ Ẹ o. kú gbádùn náà. Èmi ò bá tó fi ẹ̀sùn olè báńkà. Okay, bàbá mọ̀jọ́ bàjẹ́ di báńkà. Bàbá mọ̀jọ́ bàjẹ́ di báńkà. Ẹ kú gbádùn. Báńkì là wà Ẹyin ló. gan ti yàtọ̀ sí. Bẹ́ẹ̀ni. Ẹ ti lómi lára dáadáa. Ṣé Ìwọ lọ́mọ kí ló fẹ́? Ṣé o fẹ́ gbowó ni? Èlú lọ gbà? 10,000 ní sà. 10,000. Bẹ́ẹ̀ni. Ó fi 5 lé 5,000. Kí ló dé? 10,000 ẹ wá máa gba 5,000. Tó olówó lọ́dọ̀ àwọn yòókù ni. Àbàbà ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi àti yín jọ wà ní. Ẹ ò tí ìyá jọ wà. À ń bá ọsọ ló ń pọ ló ń Ìgbà tí fọ́nù. mo dé ṣe bóun ni mò ń kíyìn tí mò ń sáyìn mẹ́wàá àjọ wà náà nù. That's right. Bí n bá fọ 10,000 kó kúkú lé mọ̀. Mo bá fọ 10,000 yẹn. Mo lè má gba sájísì. Ẹ ṣe àdúpẹ́ ó yá. Ẹni gba sájísì. Ó yẹ bá mi ṣe bàbá tó já sí. Ètò wa sọ yẹn. Àbọ̀ sí. Ẹ ṣe Bàbá rẹ̀ bó ṣe. ẹ ṣe. Ṣé o ti gbọ́? Sájísì yẹn bẹ́ẹ̀ nígbà. Bàbá bọ̀ ṣe. Ó ti Bọ́ yẹ, gbé ẹ bọ̀ ṣe. bí. Ó yẹ bá mi ṣe. Ẹ̀rọ ọ̀já jọ tọ̀. Ẹ bá yẹ kọ́. Ok kí lájọ fẹ́ sọ. Sọ̀rọ̀ tí àbá sọ látijọ́ náà ni tó ń fanu fìrì bí màálù gbé mọ́ngòrò. Kí lẹ́yìn sọ kò tí ì yé mi. Bàbá ti ṣetán bèbè nìsín àjọ lọ lé ọbọ̀ ṣe. Lórí 5,000 Ẹ, kí n wọlé. bẹ́ẹ̀ ni Ẹ wò bẹ́ẹ̀ ṣe bí ìgbà tẹ́yẹ ẹran bá fàgbàdo ẹnu. Ṣé tí máa fi ẹ̀yìn kùlé ọwọ́ tí máa fi gbá yín ní etí ẹ sì ó sì mọ́ ọdún yín. Àbẹ́wò àgbà mi ni kémi wọlé nítorí 5,000. Olójú yín ríran gàdọ̀ bíi fúláì tí mọ́tò ń. ṣé ojú 5,000 lọ ni. Èmi ò ju Láti 5,000 ẹ wo ẹ̀rín mi lè látòkè kàn. délẹ̀ ni. Pé Sẹ́yìn kàn. kò rọ́mọ ni. Ẹ mọ kẹrin. Ẹ wá fẹ́ mẹ́mi wọlé nítorí 5,000. Ẹbí torí pé mo kàn fẹ́ mánéjẹ náà ni àbí wọn. Bàbá ẹ̀ tí ẹ mọ̀ pẹ́sẹ̀ ti darúgbó. Ẹ ń gbà náà nǹkan ojú mi ló gbó. Nígbà tí mo dé ni ẹ ti wọ́ ẹgbẹ́ kan báyìí. Èmi Ẹ wá dá rárá. èmi wá. Ẹ tiẹ̀ ṣe rí gan. Máa lọ kò sówó má. Èmi gan ti ń lọ tẹ́lẹ̀. Kò sówó. Mo ti ń lọ. Ẹ máa gbé ìbú yín lọ dúró tàbí kó ní kájọ máa lọ bí elélóko. Ẹ̀yin àti ta ni ẹ̀ fún mi lówó ẹ̀yin ká Kí jọ máa lọ. n tẹ̀ fẹ́ sáyìn pé mo lóbi tó Tẹ́ bá ti báyìí. mọ̀ pé fún mi lówó. Ẹ lọ. Ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Ọmọdé tàgbà ló ń forí kó. 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín. kóró ìfẹ́. àyájọ́ olólùfẹ́ tó ti dé àkókò náà rèé láti tún ìfẹ́ wa kó ká sì fi dá olólùfẹ́ ẹni lójú pé ìfẹ́ wa kì í ṣẹ̀tàn. idé wo ló lè pa àrà wo ló lè fi àwàdà dá láti fìdí ìfẹ́ múlẹ̀. iléeṣẹ́ rédíò 32 FM tún dé lọ́tẹ̀ yìí láti fi yọ̀ sí àyájọ́ olólùfẹ́ tuntun yìí. ṣe àkálẹ̀ fọ́nrán oníṣẹ́jú kan tẹ̀ní tó yẹ̀yà pẹ̀lú olólùfẹ́ rẹ gbé fọ́nrán náà sórí òpó Facebook tàbí Instagram rẹ kí o sì sọ orúkọ iléeṣẹ́ wa 32 FM 94.9 Ìbàdàn mọ́. gbogbo àwọn tí a bá ti ṣàpèwẹ́gbẹ́gbẹ́ orókè ni ó láǹfààní sí onírúurú ẹ̀bùn bíi tíkẹ́ẹ̀tì sílé sinimá ìgbàlódé ìjáde tọkọtaya sílé oúnjẹ àjẹ lásìbí kan ìgbádùn tí ò lẹ́gbẹ́ nílé ìtura oníràwọ̀ náà tó fi mọ́ àwọn àwòdámi ẹnu ẹ̀bùn gbàmábìínú mi. àǹfààní yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kẹfà títí di ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún tá a wà yìí. dákun má ṣe gbẹ̀yìn nínú kúgbọ́ ayé ìtàyájọ́ olólùfẹ́ yìí kí o sì jẹ ẹ̀bùn gbogbo wa lolúborí. Someday I will find my own. Showmax and Jara Air, it's given. You can get 2 months for the price of one. Oh, whoa, it's given. It's given Real Housewife and Flossom Marathon with that bling bling and shakara. Money is never in short supply. It's given Big Brother Titanships, passports, and binge watching vibes. It's given what's supposed to be given and overdose. Oh yeah, subscribe now to get 2 months from 1,200 naira for a limited time only on Showmax. It's given Showmax. Sign up at showmax.com. Dan uwana, zai maka bayani a game da wani shahararren intanet na tauraro dan Adam. Ana kiransa Connection wanda ya fara da K. Menene wannan? Connect ne, fasaha mai saurin shiga shafin intanet da ake samu ko'ina a cikin ƙasa. Zo mu gwada mu gani. Yawwa, mun haɗe sararin samaniya. Hakika yana kuma da saurin shiga a gida ko a ofis. Connect dauke da ke fasahar shiga intanet na tauraro dan Adam na dindindin a Najeriya mai karfin 100 Mbps da kuma data mara iyaka. Akwai ƙarin bayani akan connect.com. Haɗin gwiwa ne tare da Cool Link. àṣejù ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè. Ara ilé ẹjọ́, èrò ọ̀nà ẹgbàá. mo ti sọ fún ẹ pé kẹ́ẹ̀gì méjì jẹ́ni ọ̀kadà méjì márúwá méjì kẹ́ tó wá ta mọ́tò mẹ́ta so ti eyín tẹ́ bá ti ń ta gbogbo àwọn kìnìún ẹ jẹ́ káwọn tó ń ta kẹ́ẹ̀gì ẹ máa sọ abẹ́jọ́ dá mi lò mo ti wà ń bí látàárọ̀. ó yá wọ́n máa dá yín lò sí eléyìí lẹ fẹ́ rà. 20 litre náà fẹ́ rà. wọ́n máa ok wo cash. mi ní cash
POS mo fẹ́ lò. ó dà pé ẹ ti lè pora ẹ rí gbogbo àwọn tó ń repo ń bí látàárọ̀ àná. ọlọ́gbọ́n ẹ̀ ní POS ni. ó dà ẹ wo ẹni tó ń ṣe POS nìyẹn bẹ̀ yẹn. má ṣe lọ fowó gba owó ní ọ̀dọ̀ ní POS. ẹ wò tẹ́ ẹ bá ní nǹkan rà 39 tẹ́lẹ̀. ẹ jẹ́ kí n now dáhùn it's 7,000. táwọn mọ́tò yẹn ẹ lọ gba owó. ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. èṣù lẹ́yìn bẹ̀rù ni Ọlọ́run náà lájọ́. kò lè máa lọ báyìí ẹ máa bá wọn tó wà lókè. ẹ ṣe sùúrù àwa náà fẹ́ ẹ̀pù yín ni àwọn ògbà ẹ help mi definitely kí n tó máa fowó gbowó one charge lórí 1,000 just imagine. ẹ kún bẹ́ẹ̀ ẹ next ẹ wọ dáhùn tó ń ta epo yẹn lóhùn jàre ẹ dáhùn lóhùn. bàdé lẹ́kọ̀ọ́. bàbá ẹ̀yin ẹ dúró sẹ́yìn díẹ̀ ẹ dúró sẹ́yìn. ẹ dúró sẹ́yìn náà. mo ti ní owó yẹn ni mo wá gbà. àní ẹ dúró sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ nìyẹn. kí ló dúró sẹ́yìn. ẹ dúró ẹ dé ká. àlewó tá a máa ń fún yín tá a máa ń rà lọ́wọ́ yín. ẹ jẹ́ ká dáhùn tó ń tẹ́ kú. ẹ tètè dáhùn ló. ẹ ṣe àdáhùn ló. ó yá máa tà máa bá yín sìn. máa bá yín ẹ sìn. wà fún mi ọ̀gá ní owó gidi ní o 200,000 la fẹ́ gbà lónìí o. bàbá báwo lẹ ń ṣe báyìí ná ó yẹ dáhùn ló ń jàre. ok. Baba Fikasinu ẹ̀yin ènìyàn ẹja jọgọ. Baba Fikasinu ni. Baba Fikasinu baba. Baba Fikasinu baba. mo sọ fún yín pé màá bá yín ṣé mo ti gbọ́ mẹ́mà jágbe má mi o ẹ bá jọ ń ṣe bísínẹ́sì rẹ̀ ẹ̀yin náà ń jáwó lórí rẹ̀ ẹ̀yin bá wa wá káàsì àwa ṣe POS ẹ̀yin náà ń jáwó lórí rẹ̀. à ń ṣe yín lóore ni. àwa náà ń ṣe yín lóore o. èlò la fẹ́ gbà báyìí. 200,000. ok 15k. 15k. 15,000. èmi ò dà ẹni àmì sí orí rà mí. ṣe síbẹ̀ bẹ́ẹ̀ máa ṣe. àmà transfer àbí àṣemọ́ ṣe. ṣùgbọ́n ilé epo dé táwọn èèyàn ti wìtìwìtì ń bẹ epo yìí bó la ṣe lè tó ń ṣe bísíǹsì ẹ̀ mọ́ra wọn. ẹ fẹ́ di lépo. ẹ fẹ́ di dílà. ẹ sọ pé ẹ ti bẹ̀rẹ̀. bíi lítàsì mélòó lẹ fẹ́ ká mọ̀ báyìí ẹ mọ̀ wò pé tá a bá tẹ̀ black market ni tá a máa ṣe sí kẹ́ẹ̀gì. ẹ mọ̀ ṣe ń ṣeré sáwọn. tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú bí kẹ́ẹ̀gì bí 100 kọ́. 100. tó jẹ́ bíi 50 litres àbí. ọjọ́ 100. but bàbá láàrin èmi àti yín lélẹ̀ wà o láàrin èmi àti yín lélẹ̀ tẹ́mọ̀ wá sí bíbá tẹ́mọ̀ pariwo pé ẹ fẹ́ gbowó yẹn láàrin èmi àti yín lélẹ̀ wà o ìjọ tẹ́ bá ti rí mi ẹ ti répo tẹ́ bá ti rí mi lọ́dọ̀ yín ẹ ti mọ̀ bó kò sépo lọ́jọ́ yẹn. kò sépo rẹ̀ ẹ máa ṣe èló lẹ́ mọ̀ tà fún wa. ìyẹn máa wọ̀ rí ó wà láàrin èmi àti yín ó wà láàrin èmi àti yín. ẹni bó láti máa ṣe náà tó fi jẹ́ pé kò ní máa pé iye táwọn èèyàn bá ń béèrè fún. iṣẹ́ mi ilẹ̀ tún béèrè yẹn ó pọ̀ lóríṣiríṣi báyìí. ẹ lọ́mọ ọ̀rọ̀ 10 litres ẹ kò 8 àbí 7 wo bàbá ẹ. a máa ń lù pọ̀ mọ́ra wọn ni. a lù pọ̀ ni a máa ń lù pọ̀ ni bísẹ̀sì yìí kò yẹ kó tán o kọ́ máa lọ bẹ́ẹ̀ ni. kò sí wàhálà bàbá máa pè yín ẹ jẹ́ sáré padà sí di pọ́ǹpù àwọn ọmọ yẹn dábàá ti mójútó wọn báyìí àwọn náà kàn mọ́ ṣe bóyá ewu wọn ni. ẹ̀yin náà sẹ́ni rè ó lè fẹ́ jolè lólè ni. ẹ̀yin ò gbọ́dọ̀ wá fojúlẹ̀ fún wọn báyẹn máa pè yín ọ̀rẹ́ bàbá. ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni. ọmọdé tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni. ṣọwọ́ pitú ẹ̀ ó gẹ́yẹ́yẹ́. Baba Fikasinu ni. ó fọ́ká síbẹ̀ ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. ẹni bá ní akọ́bùsọ. Baba Fikasinu ni. ọmọ bá ń jà ṣúgà ajá. Baba Fikasinu ni. ọ̀rọ̀ rẹ̀ ẹrẹ́bẹ̀ntẹ́. Baba Fikasinu ni. ó ti dé ó ti yá. Baba Fikasinu ni. ẹ̀yin ènìyàn ẹja jọgọ. Baba Fikasinu ni. Baba Fikasinu baba. Baba Fikasinu baba. ẹ kò lé o. ẹ káàbọ̀ ẹ kó àtàrà. ẹ tẹ̀lé ìyàwó mi. ṣé dáadáa lẹ dé. adúpẹ́. ṣé ẹ lọ ṣanra náà ni àbí èwo torí oúnjẹ ti wà ńlẹ̀. iyán ni. iyán tó funfun lẹ́lẹ́ tí mo gún tó fẹ́lẹ́ bí etí. iyán. gidi gan. àwọn ẹran wo ló ṣe. ẹran wo ló ṣe. bọ̀kọ́tọ̀ ń bẹ ń bẹ. bọ̀kọ́tọ̀. ìtàn adìẹ ń bẹ ń bẹ. tó lábọ́dì. tinú ẹran wà nù ẹ̀. aláràn ń bẹ ń bẹ pàlà ń bẹ ń bẹ gbogbo lóríṣiríṣi ọbẹ̀ ẹ̀gúsí hùn ó yí báyìí ni. tó tẹ́ pé. owó ló sọmi léṣe bẹ́ẹ̀ bá ti owó bẹ́ẹ̀ gbogbo ẹ mọ̀ fún jẹ bẹ́ẹ̀ hẹ́yẹ̀ wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò gbádùn. làbàkẹ́. béèyàn bá ń ṣiṣẹ́ téèyàn máa ń ṣiṣẹ́ déédéé téèyàn ń ṣiṣẹ́ ó yẹ kéèyàn lásìkò téèyàn ó gbádùn ẹ̀mí ara rẹ̀ téèyàn ó jẹ nǹkan gidi. ọlọ́mọ ṣe wá ló ń ṣe táwọn ṣiṣẹ́ tà ní lè jẹ nǹkan gidi. bísíǹsì méjì tí mo kó pọ̀ yóò ṣe
mo ti dọ́gbọ́n yaṣẹ́ lọ́dọ̀ ọ̀gá dẹ̀dẹ̀rẹ̀ tó pera rẹ̀ lọ́gà. Kí ló tún wá dé? mo ti dọ́gbọ́n yaṣẹ́. Kí ló dé? mo ti pos mo tún ti mẹ́lẹ́pọ̀ máa. wọ́n jẹ́ ò bá jẹ́. olómọwó wọlé. ẹyin nìkan tán. ẹgbẹ́ olùwọ́ náà ni tí mo fún ọ lówó fákẹ́. kò kú ní gbẹ bí ó ti ń jáde ò ní gbẹ. kémi sá ti mọ rówó. ọ mẹ́rin tó ní kí n lọ wẹ̀ náà. tẹ́lẹ̀ pẹ̀sẹ̀ jẹun bóyá tẹ́ bá jẹun tán kí n wá wẹ̀. kò sí wàhálà bọyọ ṣùgbọ́n èmi fẹ́ lọ ṣanra ní ìsìn tèmi. ìwọ náà ṣanra. mo fẹ́ lọ ṣanra. o fẹ́ ṣanra. mo fẹ́ ṣanra. owó rẹ yé mi. tani. lẹ́nlé o. ẹ pẹ̀lẹ́ o. bàbá kí ló ṣẹlẹ̀. kí ló dé. kò dé kankan. Friday mo ti travel. mo wá padà dé ní àná Sunday. mo béèrè yín ní ṣọ́ọ̀bù wọn lẹ́wọ̀ àbíṣẹ́ kí ló dé. kò dé nǹkan kan sórí kodoro ni. kí ló ó wẹ̀rẹ̀ ló pe èbó. kí lè bó ṣe dé. ó wẹ̀rẹ̀ ló pe èbó. ọ̀yà agolo wẹ́lẹ̀ rẹ̀ 20 kọ́bọ̀ ní ọ̀tán náà. èrò yóò lálàá mu. kí ló wá ṣẹlẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. ṣẹlẹ̀ ni wípé mo ti yaṣẹ́ mo ti ṣe freedom láìpẹ̀rọ. ta ló kọ yín iṣẹ́ tẹ́ ṣe freedom. 33 ni àbí táyé currency. ọjọ́ ò lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ sọ pé ẹ ṣe freedom. ọjọ́ tí mo lóṣù ni mo. ẹ débí báyìí kò tí ì pé 6 weeks ẹ sọ pé ẹ ti ṣe freedom ta ló ṣe freedom fún yín. 33 ni àti táyé currency. eléyìí tẹ rọra wọlé kò lè pé yín. kò lè pé bàbá rẹ. kò lè pé yín kẹ̀kẹ́. ọjọ́ ò lẹ dé èmi gan tí mo. ọjọ́ àtọ̀ sọ̀rọ̀ mi gbà tó gbé rédíò mi bí máa ń fún ọ ní àwọ̀ tí máa ń fún ọ lọ́wọ́ tí máa ń sọ fún ọ wípé mo wá jẹ́ mo jẹ́ ẹgbẹ́ pẹ̀lú babaláku bàbá rẹ ni. kò sí wàhálà kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀ ní wípé káàsì rẹ yòókù mo ti kó fábúrò rẹ lọ́wọ́lé masínì rẹ rè. ó ti dà bẹ́ẹ̀. ó ti dà bẹ́ẹ̀. kò sí wàhálà. kò sí nílé iṣẹ́ tẹ̀lé. a máa wo ibi tẹ́ máa bá yàrá yẹn já ibi tẹ́ máa bá já a máa wò. sitting room ní bàyàrá já àbí mo tún fẹ́ bá yàrá já. kò sí wàhálà. ìbò ló fẹ́ bá yàrá já ìbò ló fẹ́ bá yàrá gbé ọgbà 98,000 nígbà gba 98,000 tó kó 2,000 ọ̀ràn mẹ́sàn-án kan lé mi lọ́wọ́ ọ wá ń ṣe pàkọ́ gẹ́gẹ́ ìránu bọ̀. èmi mo ti mẹ́pọ̀ mọ́ àmọ̀ tepo àmọ̀ ta gbogbo ẹ̀ àdúrà kan tí mo kàn gbà ní wípé kékeré nǹkan mọ́ tètè tán bàbá tẹ̀ ta fún bí ọdún bíi 3 ọdún 4 nǹkan ti ṣàwọn èèyàn dànù àwọn ti lówó burúkú ẹlòmíì yóò máa lọ yóò ṣubú rẹ̀ tí ó dàkú ni àwọn máa fi lówó ni. ara ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti dé ó wọlé. Baba Fikasinu ni ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni ọmọdé tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni ṣọwọ́ pitú ẹ̀ ó ga yéye. Baba Fikasinu ni ó kú kásìbẹ̀ ó kú fọ́fọ́. Baba Fikasinu ni ẹni gbalẹ̀ akọ́bùsọ. Baba Fikasinu ni ọmọ gbàgbẹ́jà ṣúgà ajá. Baba Fikasinu ni ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bẹ̀ntẹ́. Baba Fikasinu ni ó ti dé ó ti yá. Baba Fikasinu ni ẹ̀yin ènìyàn ẹja jọgọ. Baba Fikasinu ni. Baba Fikasinu bàbá. Baba Fikasinu bàbá. Bàbá ẹ ká sọ. bóòlù ni ọmọ dáadáa. Bàbá Ajéwálé ni o. Ajéwá. Bẹ́ẹ̀ni kẹ́ẹ̀gì 5 ni mo ta kẹ́ẹ̀gì 5 25 litre. kẹ́ẹ̀gì 5 lọ tà. Bẹ́ẹ̀ni pẹ̀lú òkúrò ọ̀rọ̀ náà. ó ṣoríire. Àmín o. ó ṣoríire bí mo ṣe fẹ́ kọ́ máa tà náà. wá gbọ́ sórí mẹ́jọ jẹ́bì kan náà ló ti máa tà lójoojúmọ́. Gbogbo gárájì mo ń fọ́pọ̀. bó o bá ti tà lọ́jọ́ ẹ̀ lónìí. Bẹ́ẹ̀ni. ó lọ sọ́nà ọlọ́ọ̀dà lọ́la. Màá tún lọ sólómi. ó lọ lómi lọ́tùnla ó ṣoríire wọ́n bẹ́ẹ̀ bá níbi ijọ́ mẹ́rin ìkèrèkú ló mọ̀ orílé. Bẹ́ẹ̀ni. má dùn lójú kan o. káwa ṣáà ti tà. tó bá ti dúró lójú kan wèrè lè nǹkan lè ṣe ọ́ o. má dùn lójú kan o. ó yé mi. torí pé tá à ń ṣe àwa la mọ̀ o. Bẹ́ẹ̀ni ó yé mi. bó ti jẹ́ ní forí fọ́kùjà mọ̀ ń bọ̀ o. bàámi. mọ̀ ń bọ̀ mẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ni sọ gbọ́. sọ́ọ́rù tó bá wá fẹ́ dà mọ̀mọ́ jẹ́ wọn dà fúnra wọn. mo ń bá wọn dà. àárọ̀ yẹn ń kọ́ tó ti rà. mo ti rà. ó ti rà rọ. mo tiẹ̀ tún ra nílá kó lè yá. ó ka ẹ̀rẹ́ kọ́ tètè dà sí ọmọ ó wà níbi táwẹ́nù kan ó fi sáré nu bí ọkọ̀ wọn. kọ́mọ lè lọ kó lè tètè mọ́ gbẹ́. ẹ ti rere tó ti mú owó tiẹ̀ náà lórí rẹ̀. mo ti yọ. ẹ ti yọ. èló lọ yọ. 5,000. àbí nǹkan sórí rẹ ni. Ajéwálé ni ló jẹ́ kí n yọ bẹ́ẹ̀. yọ ni túkọ́tù wà bẹ́ẹ̀. ọba bàbá rẹ. àbẹ̀jẹ̀ kó dání. kókò ni bákọ̀ ọkùnrin wa
jọ̀mọ́ bínú jàre. bàmí mo kàn ní kí n sá. má fà kẹ́ni bí. mo kàn rí pé mi ò rí yín lábẹ́ tẹ̀ ni. kò lè sábẹ̀ tẹ̀ mọ̀ àbẹ̀tẹ̀ kẹ̀. bàmí ẹ ti jẹ lọ́gán o. ẹ̀mí rẹ̀. mo rí pé jọ ẹrẹ́ mi tán ẹ já mi tán. ó ti pé mi gé mi agogo alánú kalẹ̀ lábẹ́ tẹ̀ ní àrùwọ̀ àrípò. ẹ lè rókò àwa lálẹ́kọ́ ẹ lè rówó àwa lálówó. àwọn tó máa ń sá tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ mọ́tò pé ẹ drop nǹkan fún wa wọ́n ní wọ́n fọkàn tẹ̀ yẹn pa. kò sí káàsì tẹ̀ náà pariwo. bàmí ẹ já mi tẹ̀ ẹrẹ́ mi tán. ìwà mo bẹ̀rẹ̀ sẹ́rọ̀ náà bọ̀bọ̀ rálẹ̀ àdàtọ́ parí tí mo ti pos ládùúgbò obìnrin wa yẹn ọmọ ọkọ wa yàn mí jẹ èmi náà sì rán lọ bí tí ń ti gbowó ọ̀dọ̀ àwọn elépo ló ti máa gbowó àwọn ẹyin náà mẹ́ni àwọn ọ̀gbà transfer o káàsì làwọn fẹ́ torí owó wa ni àwọn alágbowó lọ́wọ́ wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bóyá múyàn lọ́rẹ̀ òun àmọ́ fún wọn ní 15 bóyá fún 30 lóyún náà bá yarí pé àṣé kiri tí yàn jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. orí pos tí yàn yẹn jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bó ti jẹ́ nìyẹn ní ìṣèjọba ìbílẹ̀ ń fún lówó ẹ̀ẹ́kejì epo ni. ibi tí mo bá mi gbàwó lédè orílẹ̀ èpo tẹ́tọ́ àǹtí epo tó. màá jọ tán mo bọ̀ màá jọ tán tókò tí wọ́n bá ara mi láṣì. ẹ jẹ́ kí n fa ilé ìdí ẹ̀. má fà yẹn bẹ́ẹ̀ o. àṣejù ní ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè. ìyá làbákẹ́ bó o tiẹ̀ lẹ́rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí ọ látòkè òkun tó nílò àtúnṣe ráńpẹ́ ǹjọ́ o ti ṣe. àfi sùúrù oríborí ìyé lọ́rọ̀ àwọn tó fóònù ṣe ọ̀hún ṣe ni wọ́n tún bá mi bá yé rẹ̀ jẹ́ mo ti ẹ̀rọ ojú tó ẹ o jẹ́. mẹbí mo wí fún ọ pé kó o lọ sí refos pẹ́ni tó mojú ògùn láàjò pàbìnrin rè níbi tí wọ́n ti bá ọ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ dọ̀tun àwọn aláìmọ̀ kan ló lọ gbé fún. ẹ wo ọ̀nà àbáyọ ni ẹ bá ń wá ọjà ẹ. o ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni refos ló ń wá ojútùú sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mẹ́rì bíi phones unlocked screen problem tàbí èyíkéyìí wàhálà tó bá ń súyọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. any katakata wey dey happen to your phones na dem go suffer mo whether phones repair or any issue on your telewire make you take am go refos o. kàn sí wọn ní nọ́mbà 35C nipos shopping complex ládojúkọ cocoa house tó wà nìbàdàn gẹlẹ́kọ̀ tó wẹnu géètì ló ti kàn wọ́n kúgú mbẹ̀ gbàrà tó bá tún wọlé tán ló ti kàn wọ́n lápá ọ̀tún rẹ̀ bó bá wá rú ọ lójú pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-436-8169 tàbí 0809-695-7878 refos àwọn lọ̀gá. Valentine is here. It's that time again to renew and profess your love to your spouse. 32 FM is out to spice up your love life this Valentine season. Record a creative and funny 1-minute video professing love to your spouse. Upload it on your Facebook or IG and tag us at 32FM 949 Ibadan. Selected winners will win exciting prizes like movie tickets, dinner dates for 2 in classy restaurant, free hotel lodging, and a surprise star prize. Entry opens on Monday the 6th and ends on Monday the 13th of February. Don't be left out of the fun. Profess and win. Everyone is a winner. It's time to enjoy fast and reliable internet connection for less. It's time to go big in the Airtel Home Broadband all-time mega offer. It's time to take advantage in the Airtel Home Broadband all-time mega offer. Get a MiFi with up to 125 gigabyte bonus data for just 5,000 naira, or a router with up to 240 gigabyte bonus data for just 10,000 naira. Visit any Airtel shop or www.airtel.com.ng/HBB now. Airtel, the smartphone network. Showmax and Jara Air, it's given. You can get 2 months for the price of 1. Oh, whoa, it's given. It's given Real Housewife and Flossom Marathon with that bling bling and shakara. Money is never in short supply. It's given Big Brother Titanships, passports, and binge-watching vibes. It's given what's supposed to be given and overdose. Oh yeah, subscribe now to get 2 months from 1,200 naira for a limited time only on Showmax. It's given Showmax. Sign up at showmax.com. 32 FM 94.9 ìkànnì tẹ́gbẹ̀ ń jí sòrò ẹ̀. ara ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti. pẹ̀lú fago bàmí. ló lépo dé. ọ̀rẹ́ mi kan ní í ṣe lílépo òun náà lè fún wa lówó
tá a máa ń fún àwọn èèyàn pọ́s níbo bá wa kó fún pẹtiró fún mi àwa tún wá ní rìfàìnárì tá a ti ń fọ epo tiwa. bàbá eléyìí ò mà tó yé mi kẹ ẹ ti di mọ́jọ bá jẹ́ rìfàì báwo ló ṣe jẹ́ ẹ ṣàlàyé. ẹ bọ́ bá fẹ́ kó pọ̀ pọ̀ ó ní ta pẹtiró nìkan àti nìkan. ṣé pé kì í ṣe pẹtiró nìkan lẹ ta fáwọn. ọ́ìlì dúdú ọ́ìlì bẹ́ẹ̀ kọ́ ọ́ìlì dúdú àwọ̀ wá álọ́mù máa ń fọ nǹkan ni àwọ̀ àfọ̀ tí ó pa álọ́mù tí ó pọ̀ àdàlú ọ́ìlì dúdú àwọ̀ àgbá epo pupa ọlọ́kùnrin àwọn àgbá epo pupa níbi tọ́lá pẹ̀rẹ̀ yóò funfun ni àwọ̀ àrò mọ́ ọba ti rò mọ́ nínú àgbà tá a rò mọ́ kọ́kànlérùn bí bẹntiró akàndàbí kéèkì 25 ṣeré. àbábọ́jú bàjẹ́ ilé tẹ tó ṣe yìí tún pọ̀. ọkọ̀ mi wà ní tìwé. ṣé àní ní ba mọ́tò àwọn èèyàn jẹ́ báyìí bá mi. àbí tètè ní tó ní ba mọ́tò àwọn èèyàn jẹ́ àbí sáká máa lówó. pẹtrol epo pupa álọ́mù. sọ́mọ lọ. bàbá mọ́jọ bàjẹ́ ó pọ̀. bí mo tó wá bàbá jẹ kó bẹ jẹ. ẹ mọ̀ pé àwọn èèyàn náà ni tó jẹ́ pé a máa parọ́ fún pé àná sábẹ́ òkúta ẹ fún wa ní tọrọ kọ́bọ̀ wọ́n dẹ̀ máa sáré fún wa lábẹ́tẹ̀ tiwa mọ́tò tí wọ́n bá takú wa kọ́. ìwọ́dà elérò kọ́ là ń tà fún káà là ń tà fún elérò tó bá sì rà rẹ̀ forí kò lè yẹ àìwá tà lójú kan tọ́ba lọ mọ́kọ́lá lónìí ọ̀la ọ̀yọ́ là ń lọ torí má bá mú yàn bí téèyàn ti ta yẹn à ọlọ́run jẹ́yàn jíjà júdá sí o. bàbá mi ọlọ́run jẹ́ kán mú yín o tó èmi ti padà sábẹ́ tẹ́ǹtẹ́ mi o. máa lọ àwọn arètí yín bẹ́ẹ̀. máa lọ o èmi kọ́ lẹ́rìn bẹ́ẹ̀ yẹn máa àdúrà kan tí mo kàn gbà náà ni wípé kí kékeré kó tó bí ọdún 5 kọ́ máa lọ bẹ́ẹ̀ kí n sá máa gbọ́ epo kí n máa gbogbo kí n máa káwọn èèyàn máa sunkún wípé ara náà wẹ̀ kí n máa lẹ́yìn ń tẹ̀ ìyá ni bàbá. Baba Fikasinu ni ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bẹ̀ntẹ́. Baba Fikasinu ni ó ti dé ó ti yá. Baba Fikasinu ni ẹ̀yin ènìyàn ẹja jọgọ́. Baba Fikasinu ni. Baba Fikasinu bàbá. Baba Fikasinu bàbá. Ará ilé ẹjọ́ èrò ọ̀nà ẹgbà ó ti dé ó wọlé. Baba Fikasinu ni. Ọwọ́ ẹ̀ ò ṣe é kó. Baba Fikasinu ni. bàbá mọ̀jì ó bàjẹ́. mẹ́sàn-án o. the banker. abẹ́sọ̀rọ̀ ń dòwe òun ti pé kéré. bàbá mọ̀jì ó bàjẹ́ onírìfáínárì. má bá mi sọ̀rọ̀. bàbá bàbá kọ́ bàbá káfíńtà. ẹ mọ̀ pé mi àti ìjọ wà ní. èmi àti ọjọ́ wà ó sì fún mi. mi ì ṣe ó dà má gbà fún yín létà ẹ má wọ̀rí ẹ kọ́kọ́ ṣe nǹkan tẹ̀mí fẹ́ ná. kí ló fẹ́. mo ní ìdí epo ni bàbá. epo bẹ́ẹ̀ni. kí ló fẹ́ fi epo tí sóti rọkọ̀ rí. mo fẹ́ lò ní mo fẹ́ dànù jẹ́ mọ̀ páwọn nẹ́pọ̀ ò tún múná wá kò sówó kò sépo kò sí gbogbo ẹ̀kọ́ ló ń ṣàánú wa. kò sówó kò sí káàsì. ẹ fún mi ní káàsì bàbá. kò sí káàsì. ẹ fún mi ní káàsì. kò sí káàsì. bàbá ó yá kílẹ̀ sọ kílẹ̀ sọ. epo ọ̀dà ló jẹnẹrétọ̀. bẹ́ẹ̀ni. kò wá sépo lẹ̀ báyìí. bàbá àwọn èèyàn náà sọ fún mi. kò sépo lẹ̀ báyìí tá a bá ti rà máa pè ọ́. bàbá ẹ fún mi lépo. àní máa pè ọ́. máa fún yín lówó. àní máa pè kò sépo lẹ̀ báyìí. bàbá ẹ má ṣì fún mi mo lèmi náà gbà fún yín lọ́jọ́ kan ẹ má wọ́ọ̀rì. sórí tẹ̀sí gbígbà ọkàn mi gẹ́ ti ń kó ń bẹ́ẹ̀ ọkàn mi ti ń kó ń bẹ́ẹ̀ gbígbà tó ń jẹ tó ti pẹ́ tó fẹ́ máa rùn wò tó kànyàn. bàbá tó dá yín lójú. àfi tó o bá pákéjì ẹ̀ padà. kò wá pákéjì báyà bí. ọ̀pá ò jáde báyìí kò ṣépò ni. ìgbà wo wá ní kí n padà wá. yóò tọ̀la. bíi táìmù wo ni kí n wá. àní ojú tọ̀la pẹ̀lẹ́ rẹ pọ̀. ó yẹ kẹ́ fún mi ní gbèdéke pé báyìí ni wá. ìjọ tọ̀sẹ̀ ọ̀sán. ó ti dààmú sí ìjọ tọ̀sẹ̀. tó bá ti dọ̀la máa wá. ọ̀dà bàbá 25 litre mo ní ìdó. 25 litre. bẹ́ẹ̀ni. mo ti gbọ́. ó dàbọ̀ ẹ ṣe. ok. bàbá. ó sọ̀rọ̀ rẹ̀ sórí rẹ̀ lèyàn wà dépò fún ṣé wà bá mi lọ́jọ́ kejì wò pé mo ti bá jẹnẹrétọ̀ jẹ sólùwà rèrè kókò ládùúgbò ó lè répo tí Jésù èdè o. Tàgbà ló ń forí kó. Baba Fikasinu ni. Ṣé wọ́n pitú ẹ̀ ó ga yéye? Baba Fikasinu ni. Ó kú ká síbẹ̀, ó kú fọ́fọ́. Baba Fikasinu ni. Ẹni kalẹ̀, akọ́bùsọ. Baba Fikasinu ni. Ọmọ kan lọ́jà, ṣúgà ajá. Baba Fikasinu ni. Ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bẹ̀ntẹ́. Baba Fikasinu ni. Ó ti dé, ó ti yá. Baba Fikasinu ni. Ẹ̀yin ènìyàn, ẹja jọgọ́. Baba Fikasinu ni. Baba
lásùpọ̀. ọ̀gá mi. lásùpọ̀. ọ̀gá mi jẹ́. ó ti bà ayé mi jẹ́. ó ti bà ilọ́ọ̀sì tí mi ṣẹ̀ṣẹ̀ rà. kí mi tún ṣe ọ̀gá mi ojoojúmọ́ ní bí ẹ̀kọ́ àpọ̀mọ̀jẹ́ kí mo tún ṣe bá. mi kẹsẹ̀ alike ilé mẹkáníìkì ni mi ti bọ̀ kẹ̀kẹ́ mọ́tò kè tún ṣiṣẹ́ mọ́ àìsàn ẹ́ńjìnì kalẹ̀ ni ó ti bà ayé mi jẹ́. kàbọ̀ ti repo jẹ́ mi mọ̀ kàbọ̀ ti repo mẹ́fẹ́ pa ọ́ kú. àyíkọ́ mi wá mẹ́fẹ́ pa ọ́ kú lónìí máa súnmọ́ mi o mẹ́bẹ̀ẹ́rì rẹ̀ sọ̀gùn ó máa súnmọ́ mi o máa sún. èyí tí òun kì í bá iye mi sọ lùgbà kì í mú ní èkìtì lé yìí. ìṣẹ̀lẹ̀ ẹ̀ mú yà é tẹ́ bí. mi ṣe lágúnlé ọba yé mi lásùpọ̀ ọba yé mi jẹ́ ọba mi mú ọ látàbúlé tóbi òkè wí. àmì kọ́ nìṣó síbi ọtí rẹ̀ pọ̀ nìṣó síbẹ̀ máa súnmọ́ mi bàbá súnmọ́ mi mẹ́bẹ̀ẹ́rì rẹ̀ sọ̀gùn o mẹ́bẹ̀ẹ́rì rẹ̀ o nìṣó. pẹ̀lẹ́ o. bàbá o. ẹ rọra o. ẹ rọra sà. wọ́n ní ẹ̀rọ fẹ́ ṣe olólówó dé. wọ́n júwèé bíbá yìí fún mi náà ni. lọ́dọ̀ ìpẹ́ fẹ́ kúnlẹ̀ o torí ìwọ̀n lè yẹn ga mọ́ o. bàbá mo ti káàkiri náà wá sọ fún mi pé bíbá yìí pé màá rówó gbà lọ́dọ̀ yìí mo ní di káàṣì. ẹ̀rì káàṣì bí báńkì ò bá ní káàṣì mọ̀ tí gbogbo báńkì ò rówó mọ́. in fact wọ́n ròyìn yín gan pé kódà kí ní di 3 million naira màá rí gbà lọ́dọ̀ yìí. kójú 3 million lẹ́rì. ìjẹta ni Dangote pè mí. pé bàbá please do you have cash? mo sọ fún mi ní wo ọ̀ndá mi lámù pọ̀ 500,000 ló béèrè pé òun ọgbà. ní Dangote ti wá. bẹ́ẹ̀ ni ibi tí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá dúró sínú ibi tí a dúró sí ló dúró sí nígbà tó ń béèrè lọ́wọ́ mi pé bàbá ẹ jọ ẹ̀yin nìkan lẹ ní káàsì lárògbò ẹ dákun ẹ fún un ní káàsì Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá mo wo tọ́lá mọ́lá mo fi fún un lówó makadenuka ó fẹ́ mọ sẹ́mi lójú ó wá síbi. ilé yín bí báyìí. bẹ́ẹ̀ ni nígbà tó ní káàsì makadenuka. iyì yín pọ́n gbòòrò gan nìyẹn. Dọ̀tún Sànúsí tó wà ní. gbogbo wọn jókòó tó ń bèrè káàsì pé ẹjọ́ bàbá wọn bá rí báńkì ọ̀dọ̀ mi ni wọ́n wá. ìyẹn náà tiẹ̀ ti dáa ẹ mọ̀ jẹ́ ká pẹ́ jù lórí ẹ̀ mú níbi. ẹbí náà kẹ́lẹ́ mọ àwọn táwọn ń bá sọ̀rọ̀ rẹ̀. mo ti rí bẹ́ẹ̀ lára yẹn táwọn ń bá sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ lára yẹn bá tiẹ̀ ti rí dúró yín ó ti mọ̀ pé wọ́n gbọ́dọ̀ mọ patronize yín pẹ̀lú ẹ dáyé rẹ. 1 million naira ni mo need. 1 million. ni mo need mo dẹ̀ need ẹ urgent gan ni mo ti dààmú gan wọn ni tí mo bá ti dọ́dọ̀ bàbá pé mi ì ní problem pé progress ni mo ní. 1.8 million lẹ́fẹ̀sán. torí kí ni abẹ́ ẹ jẹ́ n bá yín fi 200,000 sí náà kó jẹ́ 1.2. ẹ tí ì ṣètò mo rò pé àwọn tí mo bá sọ tí wọ́n fún lówó yẹn ẹ rò wípé bóyá ẹ̀yin olóṣù báyìí ni wọ́n ní kéré ni. olówó lèmi náà bàbá 1 million naira ẹ̀mọ́ tí mo fẹ́ fi ṣe ni. 1.8 million. ìní màá fi gbá. mo bá láǹfààní láti san kòmùkà bóyá ó fi káàdì rẹ̀ àná bó transfer o. mo fẹ́ transfer ni kó lè yá kíákíá. 1.8 ájì wọ. ó dẹ̀ ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ń ṣe 1.6 ẹjọ́. 1.6 ẹjọ́ ojú ní rojú sàánú náà. 1.6. ẹni rù mí lọ́mọ. o lè fi 50 kan. ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ yẹn bàbá màá tó júwe àwọn tó máa wá sọ́dọ̀ yín in fact ojoojúmọ́ wọ́n máa wá gba millions lọ́dọ̀ yín. èmi promise yín bẹ́ẹ̀. kíní kan pè mí nípa àárọ̀ yìí ó padà tún pè mí Dangote. pé kí ni. ó ló nílò owó ní cash. kò owó gbà máńkì. ẹja àfi gbogbo yẹn lẹ̀. èmi ni mo fẹ́ fún lówó Dangote ó pè mí láàárọ̀ yìí. kìíní sì lóun ó pè lálẹ́ yìí ó ní alẹ́ yìí bàbá òun wá bí ẹ̀dá jẹ́ ń ṣe fún wọ ojú ní ojú tà ní wọ́n pẹ̀lú. ẹ ṣe bàbá ẹ ṣe ẹ jẹ́ kí n sáré bá yín. àkáǹtì rẹ
ó yá mò ń gbọ́. GRA bank ni o. ó ti gbé wa. ṣé ló wà. 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 ẹ máa wo ojú kìnìún yín bẹ̀ yẹn. ojú fóònù mi. ẹ máa wo. ó yẹ wo. aláàtì tí ẹ ní FSCC ẹjẹ gbowó fún FSCC ẹkẹrẹ ẹsẹ sẹẹri ẹ tó padà wà jọ mi o. tí mo ti mọ̀ ọ̀dọ̀ yín bó máa tó wá máa lọ. mi ní láti máa dààmú káàkiri. ọ̀rọ̀ tó ń sọ pé ṣe ní káàṣì mi ní káàṣì yẹn ti kó nù ọ̀rọ̀ ó ti kó nù ọ̀rọ̀ yìí o. lọ́dọ̀ ti yín kí mo gba káàṣì kí mo flow lọ́dọ̀ ayé ẹ ṣe ẹyin dà fọlọ́nsá alákìjà òun náà wá alákejì òun náà ní kò lówó lọ́wọ́ kò ní káàṣì owó yóò tún pọ̀ sí yóò tún pọ̀ sí tẹ́ẹ̀tún máa fi dá wọn lóhùn sí ẹ̀pẹ̀lẹ́ ti yín sà. ẹ̀kẹ̀rẹ́. ó ti wá ń ròyìn gbòòrò gan bàbá o. wọn ò tó bẹ́ẹ̀. ó ti wá pọ̀ gan o. ó pọ̀ jù fún wà ní ìsinmi. ọ̀rọ̀ kan wà ní ìdí. tẹ̀lé wà ní ìdí. àwọn tá a introduce yín gan. mo fi yéèyàn mọ gbọ́dọ̀ lórí. àgbà lẹ́yìn o. àgbàlá. ẹnìkan wá tẹ̀ gbowó kan pẹ̀ tó ju bí wákàtí mẹ́ta lọ. 1.6 mo gbà lọ́wọ́ rẹ̀ fún 1 million. mi gbọ́. 1.6 ó kẹta tó ànímọ́ra láti gbọ̀ngàn 1.6 ti gba 1 million. gbogbo owó tó wà ní irọ́ burúkú mo gbé fún mo ní Dangote ó ṣe gbowó ta ni Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Fàkàdérúgà lórí rẹ̀ náà wú pé ẹni mọ àwọn èèyàn o ẹni mọ àwọn èèyàn ọ̀yà fún ẹ̀gà ọ̀yà káàdì náà ọ̀yà fáṣetò ó fún mi lówó ní gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ṣebí ẹ̀yin lẹ wà nílé epo ẹ kò owó wa bá wa orí ti change fáwọn náà bí ni. ẹ lò ní ẹ̀yin náà gbà. èlò lẹ fẹ́ gbà náà kí n kọ́kọ́ mọ̀ o. ṣé ẹ kọ́kọ́ bá mi ṣe 500,000. 500,000. èlò lẹ gbà lé. 250k. èwo wá ní dáadáa sẹ́yìn sòtọ́ ọ̀rọ̀ fún yẹn ni mo sòtọ́ fún ọ ni. yóò náà àjọ àmọ́báyé ń gbádùn ara wa sí náà. 500 ní 250. 250k. wà fún 150. 200 jalè. 200 jalè báwo 650 alibarika. yọ. yọ tètè táìmù ń lọ àwọn èèyàn ti délé tí wọ́n fẹ́ gbowó. àbá kínní yìí ń decline kò lọ bẹ́ẹ̀ máa ń lọ ńgbà yẹn. yóò wò dáadáa nẹ́tíwọ̀kì ni. ẹ jẹ́ bá yín wo balance yín náà. 0.000. àbá kò sówó kankan lákàntì yìí. kò sí wá ní sówó ibà láti rè. aláàmù lélẹ́yìí kì í ṣe aláàtì. aláàmù bò. aláàmù. ọmọ ẹni tó ṣe iṣẹ́ yẹn wá sọ́dọ̀ yín ó rí iṣẹ́ yẹn ṣe o. iṣẹ́ wo ni. fake aláàtì náà fún yín. kí ló ń jẹ bẹ́ẹ̀. ọmọ kí lọ mọrú ẹni yẹn lásán àjọ gbọ́ pẹ́rọ̀ lẹ́yìn. kí ló ń jẹ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé tó bá sẹ́ni àyà ó dẹ̀ ń dùn mí sá mo ṣáà wò pé báwo lè yẹn ṣe fẹ́ gba 1 million tó bá fún yín 1.6. tó ti gbá mi ni. ó ti lọ nìyẹn. sọ pé ti lọ. ó ti lọ ẹ jẹ́ n ṣàlàyé fún yín ṣẹ́rí àwọn text message kan wà lọ́jọ́ pé ó máa edit ẹ̀ ló máa ṣe bí ìgbà tẹ́lẹ̀ bá send normal message náà send sí yín ọ̀pọ̀lọpọ̀ orúkọ àkáǹtì sí lórí ni. ọkọ̀ orúkọ àkáǹtì sí ni. normal message ni ẹ wò gbogbo tó fi gbá yín pátápátá kò ju 4 naira lọ. gbogbo owó tí mo nílò mọ́kàn kí mo Dangote irọ́ ni mo ń pa. ó ti lọ. ó ti lọ. mo ṣáà wò pé báwo ni 1 million 1.6 àwọn tá à ń kọ yín kínní gan. kí ló lè ọ̀nà wo ló lè bá mi gbà péré mú. kò sọ́nà ẹ wò ọ̀nà kò sọ́nà kankan lọ́rùn. nọ́mbà dà nọ́mbà dà yé náírà 070 55 1.6 000 99. ọ̀tọ̀ pọ̀ ti lọ. ó ti lọ o. hello. Hello, Baba Fikasinu. Hello. 1 million. 1 million. Kò tí pọ̀ ju 1 million. Kò tí pọ̀ ju. Kò tí pọ̀ ju. Kò pọ̀ ju.
tó bá dé sókà lábẹ́ bridge ibi owó sí yẹn tó ti yẹ ibẹ̀ làwọn boys yẹn wà. ibẹ̀ ló wà kí ló kọ́ tiẹ̀. ibẹ̀ ló wà ọjọ́ ọmọ west ni lábẹ́lẹ̀ ẹlẹ́. ọjọ́ ọmọ west ṣe mi dúpẹ́ ìwọ ìmọ̀ wà rẹ̀ lọ sókà tó gbọ́ ìwọ rẹ̀ lọ sókà. ṣiṣẹ́ ìwà sọ́dọ̀ yín ṣe é dààmú. ó ṣe sọ́sọ́rọ́ báyìí ó ṣe rúgbà bí rúgbà mi kiri báyìí kí ló ayé mi o. hello. 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 Ẹ pẹ̀lẹ́ bàbá. Hello. Ọmọọba Musa látọjọ́. Hello, Musa. Ẹnu ẹkún yín kò tiẹ̀ dá. Ẹlẹ́gbẹ́ bá parẹ́ dá. Ẹlẹ́gbẹ́ bá parẹ́ dá. Àwọn ìgbà tọ́bọ̀ bá ń ké. Kí ló pé? Àwọn ìgbà tọ́bọ̀ bá ń ké. Àbọ̀. Ẹ ti lulẹ̀. Ó lulẹ̀ lẹ́rẹ̀. Ẹ mọ̀ ni. Ó lulẹ̀ lẹ́rẹ̀. Ìwọ máa sọ fún wípé 1.6 1.80. Ibẹ̀ ló yẹ kẹ́yìn kan ti máa wò ó. Ẹ ló lẹ́yìn kọ̀ pé fún tẹ́lẹ̀. 1.80. 1.8 fi gba yóò wá rí 200,000. Mo fẹ́ gbé mugu ni. O ti gbé mi mugu. Hello. 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 Ẹ kúrẹ̀ lẹ́. Ẹ kúrẹ̀ lẹ́ o. Bàbá Fikasinu. Mọ̀ ń tẹ̀ ń ṣe. Kí má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn alákan mi o. Ọpẹ́ ló yẹrù ni látọ̀yọ̀. Má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn alákan mi. Ìwà náà dandan tẹ̀ ń wù yẹn ẹ̀ bọ́ lọ́hùn bẹ́ẹ̀. Ẹ dàda kiri. Ẹ dàda bá sọ pé kára obìnrin ní yín díẹ̀ káwọ́ obìnrin kówó wọlé ni. Agbọ́sẹ̀ ẹ̀ ń ṣe ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ tún ṣe tówó sósì yẹ kó rí bẹ́ẹ̀ máa fọ́. Ẹ bá sọ kára obìnrin ní yín díẹ̀ káwọ́ obìnrin owó wọlé ni. Kò lè ṣeé ṣe ẹ̀ lé yó. Ẹ̀ lé yó. Ọpẹ́ ló yẹrù ni látọ̀yọ̀. Àgbà bá kí ẹnjìnà ìdísàdé òye àti dókítà Yunus Akétúndé àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn yòókù. Hello. Hello jàre. Hello. Sọ́pọ̀ ti lọ. Lọ́lọ́lọ́rì. Sọ́pọ̀ ti lọ náà. Lọ́lọ́lọ́rì. Kọ́lá àjọjàbàjẹ́ ni. Ṣé ti ráyè yí báyìí? Níbo ló fayé rẹ sí? Ọjà ìtàbá fi rọ́ọ̀kù jọ. Kí ló máa ṣe? Èèyàn gbẹ padà náà ni. Ẹ pè padà. Ó yẹ pè padà. Pèpè sí ni. Pèpè sí ni. Irọ́ pèpè pẹ́lá ni. Pèpè pẹ́lá ni. Ọ̀jìnì lẹ́ẹ̀kan ọ̀sẹ̀ ìjọba wẹ̀. Kí ni a lè ṣe báyẹn o? Ẹ jóná ṣé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ bísínẹ́sì yìí kí gan lẹ fi kójọ gan? Gbogbo owó tí mo kójọ náà ló ti gbà yẹ. Ẹni yẹn sọ yín wá ni ó sọ yín sáfù. Gbogbo owó tí mo kójọ ẹlẹ́tìgbà lọ́jọ́ kan yẹ. Hello. 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 Àwọn yẹn máa wà ń fàkì àbáyé ni. Pàkíyàkí lónà ṣé kò sí nǹkan tá a fi lè dà mí rí. Ó ga báyìí ó ṣe sọ́sọ́rọ́. Ẹ ní fọ́tò rẹ̀. Hello. Ìyá fọ́tò rẹ̀ hello. Hello Baba Fikasinu. Tẹ́ ẹ máa bì. Kí ló pè é? Tẹ́ ẹ máa bì. Má bì. Ó ti yẹ kẹ́ ẹ bí gbogbo kàtọ́ wà ń kún yín ṣe kẹ́ ẹ bì tán. Ẹ yọ bíbí kàkà bíbí rè àbí kàkà bàgà àkàkà bíbí kà àlẹ́ yẹn wọ wá àlẹ́ yẹn wọ wọ ní mama bì. Ẹ ò sì gbọ́ bá wá ọ̀nà tá a fi rí kẹ́lẹ́ ìgbà padà. Ọ̀dọ̀ ìjà máa lọ lé o. ẹjá mọ̀ fèé ṣe lọ. Adélàjà Ọmọwùmí Yétúndé Rabiu Akínwárí Fasasi Ìdáyà Táíwò Afeez AZ. Bello Ọláwálé bákan náà Àìná Ìfẹ́olúwa Ọ̀wárawàrà Wàlíyàtì Abdulhafiz àbí Abdulkini Abdullateef Táíwò Babátúndé Àyànfẹ́ tó fi dórí Sekinat Adéyẹ̀lú ọmọ bàbá ìmáàmù ọmọ Dásọ́lá àbí ọmọ Owólabí wàládùlẹ̀ àyímọ̀ wọ́n ní di 2 days tí wọ́n fi mọ̀ sí ráìtì o àti Akeem Adéoyè tálélẹ̀ yìí
Faruku ẹjẹ́ mọ̀ fẹ́ ṣe lọ fún tèmi ìwọ tó bá fara ní ayé ò lè lọ bẹ́ẹ̀ ó kàn ń kówó jọ ni kò síbùkún nínú owó yẹn kò ṣe gbìyànjú kó fara dẹ̀lú kára ó lè dẹ̀wọ́ náà ẹlẹ́mẹ̀ẹ́kù kalẹ̀ Abdulrasaq Abdulgani Mr. J.R. èlòkọ mi ó dijọ́ mẹ́jọ. Thirty-two FM ẹ̀dùnnú kẹfẹ́ yín.